ẹ̀yin ènìyàn nílé lóko àti lẹ́yìn odi, ẹ jọ̀ọ́ ǹjẹ́ ẹ ti ń wo Sunday Akande TV? Ẹ mọ̀ nípa ẹ̀ ẹ wò, ẹ máa wo Sunday Akande TV nígbà gbogbo, lóòrèkóòrè, nígbàkúùgbà, nítorí pé Sunday Akande TV ó kún fún àwọn orin tó ní ìmísí Ọlọ́run, ìmísí láti òkè wá. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Sunday Akande TV ó kún fún ọ̀pọ̀lọpọ̀ sinimá àgbéléwò tó jẹ́ ti onígbàgbọ́, sinimá àgbéléwò tí a ò lè fọwọ́rọ́ sẹ́yìn, sinimá àgbéléwò tó kún fún ìmísí Ọlọ́run. Ẹ máa wo Sunday Akande TV. Ẹ jọ̀ọ́ ẹ kàn rọra tẹ kíní pupa tí wọ́n kọ subscribe sí yẹn, ẹ tẹ̀. Bẹ́ẹ̀ bá ṣe tẹ̀, ẹ tẹ ibi aago kékeré tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn, ẹ tẹ̀. Ìtumọ̀ yẹn ni pé tí a bá ti fi fíìmù tàbí orin ìmísí tuntun sí, a lè sọ fún wa wípé nǹkan mi ti wà ń bẹ̀ o, ká lọ wo. Ẹ jọ̀ọ́ ẹ máa wo Sunday Akande TV. Ó kún fún orin tó kún fún ìmísí Ọlọ́run àti sinimá àgbéléwò tó kún fún ìmísí Ọlọ́run. Ẹ máa wo Sunday Akande TV. Ẹ gbádùn Jésù. Díẹ̀ dá wàhálà. Tani yóò tú wọn sílẹ̀ nínú ìdè ẹ̀jẹ̀ mu? Tani yóò tú wọn sílẹ̀ nínú ìdè ẹ̀jẹ̀ mu? Tani yóò tú wọn sílẹ̀ nínú ìdè ẹ̀jẹ̀ mu? Ìwọ ni ó lọ ṣẹ́gun ẹ̀jẹ̀ mu báyìí. Mo ti rú ọ lágbára, ṣùgbọ́n kó o tó lọ, àwọn alágbára mẹ́ta ó wọnú rẹ̀ lọ. Àwọn ni ó máa darí àbùjẹ, àbùmú àti àbùwẹ̀ tó o ti gbé mì. Àwọn alágbára mẹ́ta náà rèé o. Àléèbá o. Àbá àmú o. Àbá àmú. Àmú àìlèfi sohunkóhun o. Àmú àìlèfi sohunkóhun. Ó yá, látòní lọ, tẹ́jẹ̀mú bá lé ọ, kò ní lè bá ọ. Àṣẹ. Tó bá bá ọ, kò ní lè mú ọ. Àṣẹ. Tó bá wá ṣèṣì mú ọ, kò ní lè fi ọ́ ṣohunkóhun. Àṣẹ. Sòsòǹgìrò, sòsò obìnrin, olórí àwọn oṣó, olórí àwọn àjẹ́. Sòsòǹgìrò, ọ̀hún sani, sòsòǹgìrò, ẹ má gbà mí, sòsòǹgìrò. Sòsòǹgìrò, ẹ jẹ́ mu. Ó ṣe yín kàyéfì láti rí mi. Bó ti yẹ orí náà nù, torí pé ìmọ̀ tún ìmọ̀jọ ìmọ̀ ẹni èédọ́jú alẹ́. Ìmọ̀rẹ́ o, ìmọ̀rẹ́ o. Àmọ́ sòsà lódò kí làbẹ́ ọmọ mọ̀. Gbogbo bẹ́ẹ̀ tí ń ṣe mò ń wò yín. Sòsòǹgìrò, ó wá yẹ kí adìẹ ó máa jẹ fún ara wọn bí. Ìwọ bẹ́ẹ̀ dalẹ̀ mi. Èèwọ̀ àwọn agbọ́dọ̀ tójú ọ̀gbẹ̀rì jẹ́ fánù bí. Ẹ̀jẹ̀ mu dákun dárí jì mí. Adìẹ fẹ́ jẹ fún ara wọn rèé. Ayédèrú ni mo gbélé lọ́wọ́, èmi kàn ní kí n tán ni, kí n tó bẹ́ẹ̀ kí n dalẹ̀ àwò kí n wá gbójú lówó fún, dákun dárí jì mí. Tó bá rí bẹ́ẹ̀ mo gbà, mo sì ṣe àforíjì fún ọ, ṣùgbọ́n mo kọ̀ kò gbọ́dọ̀ mọ́ lápẹẹrẹ. Àkọ́bí ọmọ rẹ ní ọ̀lọ́ sí ọgbọ́n àbọ̀gbà. Ọgbọ́n àbọ̀gbà. Mo gbà, ó bá mi lọ́la, mo gbà. Adéoyè òkété báyìí ní ìwà rẹ, òkété báyìí ní ìwà rẹ o, ó bá fàámùlẹ̀ ó dáfá. Adéoyè
ọmọ mi ni ẹni tí ò bá mọ ọba ní fọba sí è ọmọ bí mo ti jẹ́ ni tó o bá mọ bí mo ti jẹ́ ni ò ní kọyán mi kó o má fẹ́ wébò ó yẹ o ti kú ò láàfin tipẹ́ bọ́ ọ bá mọ bí mo ti jẹ́ ni tó bá wá rí bẹ́ẹ̀ ọjọ́ méjì péré ló kù fún ọ o àwífún ni ó tó dání àgbà àjàkadì ọjọ́ méjì péré ló kù fún ọ tó o bá kọ̀ tó o kú ò láàfin pẹ̀lú ìtìjú àtọ̀pọ̀ ọ̀bànújẹ́ lẹ́ẹ̀kú ò láàfin n ò ní gbà. ẹ̀yin rádaràdá rédèrèdè yìí ẹ̀yin èèyàn lásán èkejì ajá yìí wọ́n lágbàlá mi. ṣé ẹ mọ̀ yìí pé òní ni mo fún ọba yín èyí ò ní Adéoyè pé kó kúò láàfin tó bá fà kékọ́ rí pé òun ò kúò láàfin pẹ̀lú ìtìjú àtàbámọ̀ pẹ̀lú ìbànújẹ́ ní èkó láàfin ńgbà ń bá sígun lọ́ba tí mo jẹ́ ilé rẹ̀ run. bẹ́ẹ̀ni. kábíyèsí o. kí ni ń ṣẹlẹ̀ kí ni ń ṣẹlẹ̀ kí ni ń ṣẹlẹ̀. bàbá wa ẹ jẹun ẹ̀yin lámọ lọ́ba wa o ẹ wò àwa ti kó lẹ́yìn dé oyè bẹ́ẹ̀ bá dáàfin nísìn kò sólóyè kankan bẹ́ẹ̀ mọ́ yàtọ̀ sí ẹbí rẹ̀ òun nìkan ló kù ń bẹ̀ kẹ́sì máa wo olórí kúkú èèyàn kan ní dé oyè o àṣebọ́ fẹ́ràn aráàlú ni ẹ wò tara rẹ̀ nìkan ló fẹ́ràn èèyàn burúkú ni. alánìkànjọpọ́n ni kò fẹ́ràn wa ẹ̀yin gan-an lẹ fẹ́ràn wa. ẹ wo ẹ̀yin lábọ̀ lọ́ba wa oje àbí kí ni mo ti wí. bẹ́ẹ̀ ni kábíyèsí o. ẹgbẹ́rẹ́ 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 ṣé wípé ẹ ti gbà mí gẹ́gẹ́ bí ọba yín wípé Adéoyè kò sí mọ́ láàfin àbíbò. àwọn nìkan náà ló kú o. ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ yọ yẹ̀yìn yọ dà fún yín àṣẹ. ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. àṣẹ. ó wàá dà báyìí kẹ́ẹ̀sì máa wò ó èmi náà fi bẹ́ẹ̀ burú bí èyí bá ṣe ẹ̀sẹ̀ tó ṣàjànà kú àní rí ẹran erin rà lórí àtẹ mo wá ń sọ fún yín mo sì fi ń dá yín lójú pé ẹnikẹ́ni yín kò ní pàdánù ipò rẹ̀ láàfin. kàràn bẹ́ẹ̀ ìgbéga gbọ́dọ̀ máa bá yín láàfin lọ́lọ́kan ọ̀jọ̀kan. igbá ọmọ lẹ́gbá fún yín. àṣẹ. àwo ọmọ lẹ́wo. àṣẹ. ọ̀dà àbáyé ọ̀dà àbẹ́yé yọ yẹ̀yìn. kábíyèsí o. ṣeun ẹ ṣeun ẹgbẹ́rẹ́ mo á sọ fún yín pé ènìyàn lásán mi ènìyàn lásán mi bí mo bá bojú wẹ̀yìn tí mo rẹ́ni mi ènìyàn lásán mi. kábíyèsí o. kábíyèsí iná ti jó dórí kókó ó sì ti jó dàgbà mi pẹ̀lú kábíyèsí ẹjẹ́ wá bí gbà lọ́wọ́ èmi ò lè lajú mi lẹ̀ kí wọ́n wá fi yín ṣẹ̀sìn ibẹ̀yìn lẹ sọ wípé ẹ̀jẹ̀ mú fẹ́ lé yín kúrò láàfin kábíyèsí ẹjẹ́ á tètè wá bí máa lọ. èèwọ̀ èèwọ̀ olórí èèwọ̀ ẹ̀sìn ò gbúdọ̀ jẹ́ kó gba abẹ́rẹ́ fáabàdà
kí n wá torí ẹ jẹ mú kí n wá sá kúrò nílẹ̀ bàbá mi kí n sá kúrò lórí oyè torí ẹ jẹ mú láéláé kò ṣeé ṣe mi ò gbúdọ̀ sá kúrò torí ẹ jẹ mú ó sàn kí ogun yẹn kó bá mi bí ẹwà akọgun ni kó kú sójú ogun mi ò níbi kankan lọ ó sàn ó kúkú sàn kójò burúkú ọ̀rọ̀ lé lórí kàkà kí n tẹ́ máa kúkú tẹ̀lé gbakú kàkà kí n tẹ́ láàfin lórí oyè bàbá mi máa kúkú tẹ̀lé gbakú olórí àdùkẹ́ mo nífẹ̀ẹ́ rẹ lóòótọ́ àsìkò ìpínyà ti dé ṣùgbọ́n láì n ò ní gbàgbé rẹ mo fẹ́ bẹ̀ òkú wa tọ́jú àwọn ọmọ mi kó o sì tọ́jú ra rẹ náà olólùfẹ́ mi pẹ̀lẹ́ mò ń lọ ṣùgbọ́n rántí o má jẹ́ kán sin òkú mi báṣubàṣu lẹ́yìn ìgbà tí n bá dágbére fáyé tán kó o dẹ̀ tètè sá kó o lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi ní Olúkétu kó lọ máa dúró sọ́dọ̀ rẹ̀ dàbọ̀ àdúgbò dàbọ̀. kábíyèsí o. ṣé wọ́n ti dé ni. bẹ́ẹ̀ ni kábíyèsí àwọn àlejò kan ló ń béèrè yín wọ́n sì dúró dè yín. bẹ́ẹ̀ ni kábíyèsí. wọ́n ti dé àbí. bẹ́ẹ̀ ni kábíyèsí. mo gbé àsìkò ìpínyà ti tó àjọ lọ bí dáadáa kábíyèsí àjọ lọ kábíyèsí àjọ lọ ní. ibi awíládé yìí wọ́n ní tá a bá dógún ọdún ogún ọdún á pé tá a bá dọ́gba oṣù ọgbọ̀n oṣù àkó òní lọ́jọ́ keje tí mo fún Adéoyè pé ó kọ̀ kó kúrò láàfin ó sì di dandan kó gba èkuru jẹ lọ́wọ́ ẹbọra ó di dandan kó sílẹ̀ wọ̀ lónìí bẹ́ẹ̀ ni mo fẹ́ perí Adéoyè mo fẹ́ porí rẹ níbi ni o wọ́n ní táwọn bá pòkú ń pópó alààyè èèyàn ní dáhùn ìwọ ò wá gbọ́dọ̀ jẹ́jẹ́ ayé mọ́ o ìjẹ́ ọ̀run lọ́ọ́ máa jẹ́ Adéoyè o Adéoyè o ẹlẹ́ẹ̀kẹta rẹ rèé tí n bá ipẹ̀ kẹta tígbà ìbá ìkànlẹ̀ ọ̀run làálà Adéoyè ó tú ọ kò gbọ́dọ̀ kanlẹ̀ ó pẹ́ tí ajá rẹ ti ń pàjà ọ́ ó pẹ́ tí ajá rẹ ti ń pèsè ọ́ ajá rẹ ti wá fẹnu lé líìlì dandan ni kí ọpọ́n sàn lẹ́nu ajá rẹ. ẹ̀gbin gan. ẹ jẹ́ mú èmi rèé. Adéoyè èmi mọ̀ ló ń bá wí ẹni tí ò mọni ní fi ní ṣe é tó ọ̀bá mọ̀ jẹ́ ń sọ fún ọ mo jorí ọká mo jorí èrè mo jorí ọ̀kẹ́rẹ́ mo jẹ ìgbín ayé mo jẹ tanwítí mo jẹ alágẹmọ sọ́nsọ́ ni mí jẹ̀ǹgbẹ̀ tí èlè ni mí má dárí kàn ni mí mo dé bá Ọlọ́run lónìí òpin dé bá ọ ó dé bá ìdílé rẹ dandan ni kó o sílẹ̀ wọ̀ lónìí bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. àwàdà rẹ pọ̀ ikú ti yẹ lórí mi àrùn ti yẹ lórí mi mo ti wẹ̀ mo ti yán kẹ̀kẹ́ lórí ìwọ kìíní yìí. Adéoyè kò yí ọ ni o ti forí jóná ó di dandan kó o gbóòórùn ara rẹ o ti forí jálé agbọ́n ó di dandan kí ọgbọ́n ta ọ́ ó yá ṣubú lulẹ̀ ilẹ̀ ilẹ̀. asán agbára rẹ ti dópin lórí mi
Adéoyè ọmọ tí lọ wẹ́gbẹ́ kágbà ṣùgbọ́n wọ́n sọ fún ọ pé àwo jáwo lọ àwo a máa gbáwo mi torítorí bẹ́ẹ̀ ni ẹja ni ẹja ń jẹ sanra lálẹ́ odò bọ́ọ̀bà mọ̀. èmi ti wá agbára kún agbára mo ti di alágbára báyìí. ilẹ̀ lanu gbé Adéoyè mi torítorí. Asán. ibi tọ́gẹ̀dẹ̀ bá wọ́ sí ibẹ̀ ní rà sí ṣubú lulẹ̀. àní asán ni gbogbo agbára rẹ lórí mi sẹ́yìn asán pátápátá ni asán. Adéoyè ìwọ náà dúró náà gbọ́ mi kí lórísun agbára rẹ ń gan. èmi ti mo ti sọ lẹ́ẹ̀kan mo ti gba agbára tó ju agbára lọ. orísun agbára mi Jésù Olúwa ó máa ṣe o torí mi ló ṣe jìyà. ikú oró tí n bá kú. ìyà ẹ̀ṣẹ̀ tí n bá jẹ. gbogbo rẹ̀ ló ti kó lọ. Jésù Olúwa ẹ máa ṣe o torí ìwà lẹ ṣe jìyà. ẹ dúró ta ni Jésù gan. ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo ni. àríró àlá. awúwo má ṣe é gbé. bàbá mi tó ta sánmọ̀ bí ẹni taṣọ. bàbá ńlé tọmọtọmọ. mọ́tòmọ́tò alágbára tó ti gbàgbára lọ́wọ́ òun alágbára burúkú yìí. èmi ni wọ́n ń bá sọ̀rọ̀ báyìí ẹ̀fún bẹ́ẹ̀dì ọmọ kọjá àyè ara rẹ o. èmi náà kọ́ bàbá tó rán mi iṣẹ́ ló fún mi nígboyà láti kojú rẹ̀. ìwọ tó dàbí kí n fi jóògùn yìí ó ti sì rìn ó sì ti ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni torí pé àìmọ́sẹ́kọ̀ ẹ̀sìn níjó kú sógun àìmọ́sẹ́kọ̀ orógùn níjó torí bomi gbóná tó bá rí bẹ́ẹ̀ ó ti ṣiṣẹ́ ó yá pápá sáyé. èmi kì yóò kú ikú kíkú kan bí kò ṣe yíyè kémi kí ó lè ròyìn ògo Olúwa. Jésù Kristi ọmọ Ọlọ́run ó ti sọ èmi àti àwọn èèyàn wọ̀nyí dòmìnira pẹ̀lú ikú rẹ̀ lórí igi àgbélébù. ó ní ikú oró rẹ̀ dà ìsàkú ìṣẹ́gun rẹ̀ dà gbogbo agbára rẹ̀ ló ti bàjẹ́ lórúkọ Jésù Kristi. ọba tọ́lísà ẹ̀yin ìyá mi agbẹ́rẹ́ máa gùn àtọ̀ríjà náà dọ̀dọ̀dọ̀ kẹ̀ẹ́sì padà. Jésù Olúwa ẹ máa ṣe o torí ìwà ló ṣe jìyà. ikú oró tá ò bá kú ìyà ẹ̀ṣẹ̀ tá ò bá jẹ gbogbo rẹ̀ ló ti kó lọ. Jésù Olúwa ẹ máa ṣe o torí ìwà lẹ ṣe jìyà. ẹ wá rí nǹkan ẹ jẹ mú alàgbà ọ̀rọ̀ wa dàbí ọ̀rọ̀ tẹ wí mi láàfin. bẹ́ẹ̀ni Jésù lágbára. wípé agbára Jésù ju gbogbo agbára lọ wípé Dáfídì àti kílẹ̀ di orúkọ ọkùnrin Gòláyátì àti Tánú àti tálẹ́gbẹ́ o Gòláyátì àti Dáfídì pé gbogbo ìlú ló ní Gòláyátì tiẹ̀ Ọlọ́run ti bá wa ṣẹ́gun Gòláyátì ìlú wa o Olúwa ló ṣe o. ó ga ọ èyí ò ní pé tí erin bá kọ ẹ ìkan máa tẹ̀ fún kan ẹ jẹmu ayé ẹ ní lóde ó ti wá dẹdun arinlẹ̀ alágbára àná ó ti wá dẹni à ń wò à ń pòṣé
kángun kángun ayé rẹ ti wá kángun síbi à ń wò ṣe o ó mà ṣe o. àbí báwo ni ọ̀rẹ́. kí là ń gbé gbin láyé ìgbà mélòó la ó lò láyé àti ń wọ bàtà irin ẹjẹmú ti gbàgbé pé bí ìgbà bá yí bí rí ó ṣeé ṣe kí ìgbà tún yí bí rí okùn ìgbà là á fa ẹnìkan ò lè fa okùn ìgbà ó wá káyé láyà bíi pé ìwọ ló dáyé èní kò tó jí ìfì ọ̀la kò tó jí ìfì ṣé kòtò nìkan ló wà lọ́fìn ni ṣé ìwọ nìkan ló wà láyé ni bí kì í bá ṣe tàwọn àlejò elédùn á lò láti gbà wá sílẹ̀ lọ́wọ́ rẹ àti kábíyèsí tó ní ká fi ọ́ sílẹ̀ mi ò bá padà bẹ́ẹ̀ lórí sọ̀rùn. bẹ́ẹ̀ ni ó yà bẹ́ẹ̀ lórí sọ̀rùn ni. ó yà sun ọjẹ ni. rárá o àní bẹ́rí ẹ̀ àgùntàn bẹ́rí ẹ̀ torí bí àwọn adíhìnrere ṣe kọ́ mi ọlọ́run ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ àbí kó ronú pìwàdà àlè bẹ́rí rẹ̀ ẹja àfilẹ̀. kábíyèsí o ẹ má bínú sí mi agbára tẹ wá lò yìí ń bọ ẹ ti rí àti wípé bó ló ṣe á jẹ́ pé àsìkò yìí gan-an lẹ wá lò àbí ṣé ìgbẹ̀yìn láláyò tẹlifíṣẹ́ ni. kábíyèsí ibo lẹ ti rí àwọn àlejò yìí wọ́n kéré lọ́jọ́ orí àmọ́ wọ́n fi gbogbo ara ṣe kìkì agbára. balógun bó tilẹ̀ jẹ́ pé ìbéèrè rẹ pọ̀ n ó dá ọ lóhùn mi ò lọ́gbọ́n kankan mi ò ní ọgbọ́n kankan lóòótọ́ nígbà kan mo lágbára ṣùgbọ́n agbára mi tẹríba fún agbára jẹ́mú bóyá mo wá fi ṣe ìgbẹ̀yìn láláyò ń ta fi ṣe ìgbẹ̀yìn láláyò ń ta o bí mo ṣe rìnnà kó agbára tó borí agbára ẹ jẹ́mú rèé o. mi ò gbúdọ̀ sákò torí ẹ jẹ́mú ó sàn kí ogun yẹn kó bá mi ń bí ẹwà akọgun ni kó kú sójú ogun mi ò níbi kankan lọ ó sàn ó kúkú sàn kójú burúkú ọ̀rọ̀ lé lórí kàkà kí n tẹ́ máa kúkú tẹríba kú kàkà kí n tẹ́ láàfin lórí òye bàbá mi máa kúkú tẹríba kú olórí àdùkẹ́ mo nífẹ̀ẹ́ rẹ lóòótọ́ àsìkò ìpínyà ti dé ṣùgbọ́n láì wọn ò ní gbàgbé rẹ mo fẹ́ bẹ̀ òkú wa ń tọ́jú àwọn ọmọ mi kó o sì tọ́jú ra rẹ náà olólùfẹ́ mi pẹ̀lẹ́ mo ń lọ ṣùgbọ́n rántí o má jẹ́ kán sin òkú mi báṣubàṣu lẹ́yìn ìgbà tí n bá dágbére fáyé tán kó o dẹ̀ tètè sá kó o lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi ní Olúkétu kó o lọ máa dúró sọ́dọ̀ rẹ̀ ó dàbọ̀ àdúgbò dàbọ̀. kábíyèsí o. ṣé wọ́n ti dé ni. bẹ́ẹ̀ ni kábíyèsí àwọn àlejò kan ló ń béèrè yín wọ́n sì dúró dè yín. bẹ́ẹ̀ ni kábíyèsí. wọ́n ti dé àbí. bẹ́ẹ̀ ni kábíyèsí. mo gbé àsìkò ìpínyà ti tó àjọ lọ bí dáadáa kábíyèsí àjọ lọ bí kábíyèsí àjọ lọ ní. tani. àjọ ń lọ alájọ ń lọ. àní oníṣòro. tani yín ń bolẹ̀ ti wá nínú àsìkò báyìí lóru yìí ìlú lè ìlú ọ̀fararọ̀ tani yín. kábíyèsí ajínrere ni wá kí ló ṣẹlẹ̀ kí ló dé. olórí ẹ̀rọ jókòó. ìlú òtúnṣe
ẹ rí bí ìlú ṣe rí ni. eléyìí le o kí ọkùnrin kan ṣoṣo wá máa da gbogbo ìlú láàmú báyẹn. Àbíkọ́lá. This is terrible. Má nìyẹn lè ṣá. ṣẹ́rí ẹ dákun ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ yín ni kẹ́ ẹ bá mi bẹ̀ ìyàwó mi kó tètè lọ bá ọ̀rẹ́ mi nílùú kejì kẹ́yìn náà kẹ́ ẹ tètè lọ sí ààfin Ẹjẹ̀mú torí pé lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo wọn pátápátá ló wà ń bẹ àtàwọn gbogbo àwọn èdè pátá ló wà ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ tètè lọ bá wọn àìṣe bẹ́ẹ̀ wọ́n pa yín ni o wọ́n pa yín ni o Ògídìgbà nìkan lẹni tó kù mí kù òun nìkan ló dúró tì mí ẹ tètè máa lọ. Kábíyèsí ẹ fi ọkàn yín balẹ̀ àwa kì yóò kí kíkú kan bí kò ṣe yíyẹ iṣẹ́ Olúwa la wá ṣe nínú ìlú yìí ó sì di dandan kí Jésù gbàjọba. Bẹ́ẹ̀ni kábíyèsí, this village is for Jesus. Ìlú yìí ti di Jésù. Ó léwu Ẹjẹ̀mú burú gan kò sí nǹkan tí ò lè fi yín ṣe ẹ dákun ẹ tètè máa lọ kẹ́ẹ̀dẹ̀ bí àwọn mi náà kóhun tètè máa lọ ẹ máa lọ ẹ dákun. Kábíyèsí ẹ fọkàn balẹ̀ ọ̀nà àbáyọ wà bẹ́ẹ̀ ni Jésù Kristi tá a mú wá tá a wá polongo fún yín yìí òun ni ọ̀nà àbáyọ sí gbogbo wàhálà àti orúkèrúdò tó ń ṣẹlẹ̀ nínú ìlú yìí. Kábíyèsí tẹ́ bá lè gbà láyè nínú ayé yín tẹ́ ẹ fi ayé yín fún un yóò gbà yín àti gbogbo ìlú yìí là yóò sì sọ yín dòmìnira. Ta ni Jésù gan? Kábíyèsí olórí Jésù Kristi yìí òun ni olùgbàlà aráyé ó wá sínú ayé láti wá kú fún wa lẹ́yìn tí a ti dé ní adé ẹ̀gún lẹ́yìn tí a ti gún ní ọ̀kọ̀ ẹ̀gbẹ́ lẹ́yìn ìgbà tí a ti fún ní ọtí kíkan mu wọ́n wá kàn mọ́ àgbélébù ó wá sọ pé ó parí èyí ní túmọ̀ sí pé ikú ti parí ó túmọ̀ sí pé wàhálà ti parí ó túmọ̀ sí pé àìtẹ́gbẹ́ ti parí ó túmọ̀ sí pé wíwà nínú ìgbèkùn ó ti dé òpin. Kábíyèsí tẹ́ bá lè gbà láyè nínú ìlú yìí àti nínú ayé yín pàápàá jùlọ yóò sọ yín dòmìnira yóò sì gbà yín lọ́wọ́ gbogbo wàhálà tẹ́ ń dojúkọ yìí. Kábíyèsí olórí ṣé ẹ ṣe tán. mo ṣe tán àti fàyè mi fún Jésù. Olórí Kábíyèsí ṣé wọ́n ṣe tán. mo ti ṣe tán. Ògìdìgbà kábíyèsí. báwo wá ni. kábíyèsí ntọ́ bá ti yá ìpẹ́ mọ́ èmi náà ti ṣe tán. àti ṣe tán. bá a ṣe dàtún bí nìyẹn o. àfàyè wa fún Jésù Ọlọ́run wa ró wa ní agbára tó le agbára náà la fi ṣẹ́gun agbára Ẹjẹ̀mú. ǹjẹ́ ẹ ṣe tán láti fi ayé yín fún Jésù bẹ́ẹ̀ mi náà ṣe fàyè mi fún Jésù. Kí n tó pe ajínrere kó gbàdúrà fún wa màá fẹ́ kọ́ wa ní orin tí ẹ gbọ́ tí mo kọ lẹ́ẹ̀kan àwọn náà ló kọ́ mi n kò kọ́ yín ní ọ̀rọ̀ orin kó tó di pé àwa kọ orin ọ̀rọ̀ rẹ̀ lọ báyìí ó ní Jésù Olúwa ó mà ṣe o torí mi ló ṣe jìyà ó ní ikú oró tí n bá kú ìyà ẹ̀ṣẹ̀ tí n bá jẹ gbogbo rẹ̀ ló ti kó lọ Jésù Olúwa ó mà ṣe o torí mi ló ṣe jìyà bóyá ìjà wa ti kọ. Jésù Olúwa ó mà ṣe o torí mi ló ṣe jìyà ikú oró tí n bá kú ìyà ẹ̀ṣẹ̀ tí n bá jẹ gbogbo rẹ̀ ló ti kó lọ Jésù Olúwa ó mà ṣe o torí mi ló ṣe jìyà. orin ọ̀hún dùn orin tó dáa ni orin tó dáa ni. Kábíyèsí ẹ̀yin ìjòyè àtẹ̀yin aráàlú tí n bá sọ pé ẹ̀yin Olúwa lógo ẹ ó sọ wípé ògo ẹ̀yin Olúwa lógo ògo. a ó ṣí fìlà báyìí ìgbà tí a bá fẹ́ gbàdúrà ẹ má bínú báwa ṣe máa ń ṣe ń tiwa nù ṣé gbọ́ ẹ jẹ́ ká ṣí fìlà wa a ó sì tún wá di ojú wa ẹ máa wá sọ àwọn ọ̀rọ̀ yìí tẹ̀lé mi
ẹ sọ pé Jésù Olúwa. Jésù Kristi Olúwa. Mo dúpẹ́ torí pé nítorí mi lẹ ṣe kú. Mo dúpẹ́ torí pé ẹ kú nítorí mi. Mo dúpẹ́ torí pé nítorí mi lẹ ṣe ta ẹ̀jẹ̀ yín sílẹ̀. Mo dúpẹ́ torí mi lẹ ṣàjẹ̀ sílẹ̀. Mo rí ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ lọ́jọ́ tòní. Mo rí ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ lónìí. Mo sì gbàdúrà pé kẹ́ ẹ dáríjì mí. ẹ dáríjì mí. Mo gbàdúrà pé kẹ́ ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ mí mọ́. Mo gbàdúrà pé kẹ́ ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ mí mọ́. Mo jẹ́wọ́ Jésù Kristi lónìí. Mo jẹ́wọ́ rẹ lónìí. Gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà mi. Gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà mi. àti olùgbàlà mi. Dúpẹ́ torí pé ẹ ti gbà mí là. Ẹ ṣé torí pé ẹ gbà mí là. Jésù Kristi Olúwa wa. Jésù Olúwa wa. Ẹ sọ pé àmín. 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 Ẹ̀yin Olúwa lógo. Ṣé rí ẹ̀jẹ̀ mu ti ṣe oríṣiríṣi nǹkan nínú ìlú wa. ṣé ká lajú wa. Olóyè ẹ má bínú, ẹ la ojú yín. ẹ ṣeun. Ẹ̀jẹ̀ mu ti ṣe oríṣiríṣi nǹkan nínú ìlú yìí. A sì nílò láti gbàdúrà láti tú ara wa sílẹ̀ ká tiẹ̀ tó tú gbogbo ìlú yìí sílẹ̀. Mo ní àwọn kókó àdúrà kan tí mo fẹ́ ká gbà fúnra wa. Ẹ ó sì wá bá mi gbà dáradára. Gẹ́gẹ́ bí mo ti sọ, a ó nílò láti di ojú wa. Àdúrà àkọ́kọ́ ni eléyìí. Ẹ jẹ́ ká di ojú wa o. Àdúrà àkọ́kọ́ ni eléyìí. Ẹ sọ pé Jésù Kristi ọmọ Ọlọ́run. Ẹ jẹ́ á sọ tẹ̀lé mi. Jésù Kristi ọmọ Ọlọ́run. Jésù Kristi ọmọ Ọlọ́run. Akọni ilẹ̀ Góṣẹ́nì. Akọni ilẹ̀ Góṣẹ́nì. Ọ̀rọ̀ tó fa Lásárù jáde kúrò nínú pòkú. Ọ̀rọ̀ tó fa Lásárù jáde kúrò nípò. Fi iná àti àrá fa ìṣerere mi jáde níbi tó há gágá. Iná àti àrá fa ìṣerere mi jáde. Níbi tó há gágá sí. Níbi tó há gágá sí. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Ó yẹ jẹ́ ká gbàdúrà. Lórúkọ Jésù. Alágbára Góṣẹ́nì. Alágbára Góṣẹ́nì. Iná àtàrà ọ̀dàdé tó fi ìṣerere àwọn ènìyàn wọ̀nyí. Gbogbo ibi kí tó há sí. Iná àtàrà ó yẹ fi fà jáde. Alágbára tó Fínà àti àrá fàjáde. Alágbára Góṣẹ́nì. lórúkọ Jésù Kristi ní a gbàdúrà. Àmín. Ẹ ó tún gbàdúrà yìí sí. Ẹ sọ pé Jésù Kristi Olúwa. Jésù Kristi Olúwa. Fi ọwọ́ agbára rẹ. Fi ọwọ́ agbára rẹ. Fa orúkọ mi yọ. Fa orúkọ mi yọ. Nínú àwọn tí wọ́n sọ pé yóò fi ẹkún ló gbà. Nínú àwọn tí wọ́n sọ pé yóò fi ẹkún ló gbà. Gbogbo orísun ẹkún ayé mi o. Orísun ẹkún ayé mi. Ó yá kó máa gbẹ sọnù. Ó yá gbàdúrà. Ẹ gbàdúrà yìí dáadáa. Ẹ gbàdúrà yìí dáadáa. Gbogbo àwọn tó bá gbàdúrà yìí dáadáa, Olúwa yóò ṣe nǹkan pàtó nínú ayé wọn. Ẹ gbàdúrà. Ẹ gbàdúrà yìí dáadáa. Lórúkọ Jésù. Olúwa fún orúkọ àwọn ènìyàn wọ̀nyí jáde. Bí ò ní fẹ́ kú ló gbà lórúkọ Jésù. Àdúrà ilé mo fẹ́ ká di aṣọ ọrùn wa mú. A ó wá gba àdúrà yìí dáradára. A ó ní aṣọ òfò àti àdánù ò ní bá mi lára mu. Ẹ jẹ́ á sọ dáadáa. Aṣọ òfò àti àdánù ò ní bá lára mu. Mo fẹ́ ká gbàdúrà pé gbogbo bí kíbi tá a ti gbáṣọ òfò àti àdánù wọ̀ mí, ó yá kó máa bọ́ sọnù lórúkọ Jésù. Ó yẹ jẹ́ ká gbà ládùúrà. Gbogbo bí kíbi tá a ti dáṣọ òfò àti àdánù fún mi. Gbogbo ibi tí a ti fi aṣọ òfò àti àdánù wọ̀ mí. Olúwa bọ́ sọnù. Aṣọ òfò àti àdánù kò ní bá mi lórúkọ Jésù. Aṣọ òfò àti àdánù kò ní bá mi lára mu. Olúwa bọ́ sọnù lórúkọ Jésù. Ní orúkọ Jésù Kristi ni a gbàdúrà. Mo fẹ́ ká gbàdúrà ká sọ fún Ọlọ́run pé gbogbo ọjà ibi tí ẹ̀jẹ̀ mú gbé kalẹ̀. Gbogbo ọjà ibi tí ẹ̀jẹ̀ mú ti gbé kalẹ̀. Gbogbo ọjà ìtẹ́gbẹ́ tí ẹ̀jẹ̀ mú gbé kalẹ̀. Gbogbo ọjà ìtẹ́gbẹ́ tí ẹ̀jẹ̀ mú ti gbé kalẹ̀. Gbogbo ọjà kórè ẹni má dìrọ̀ mọ́re tí ẹ̀jẹ̀ mú gbé kalẹ̀. Gbogbo ọjà kórè ẹni má dìrọ̀ mọ́re tí ẹ̀jẹ̀ mú ti gbé kalẹ̀. Jésù Olúwa o. Jésù Olúwa o. Ẹ fi tipátipá fà mí jáde. Ẹ fi tipátipá fà mí jáde. Ẹ jẹ́ ká sọ dàdúrà lórúkọ Jésù.
ẹ jẹ́ gbàdúrà yìí dáadáa ọjà ibi ọjà ìtẹ́gbẹ́ ọjà kórí ẹni má dìrọ̀ mọ́rẹ́ olúwa fà mí jáde tipátipá lórúkọ jésù olúwa fà mí jáde tipátipá lórúkọ jésù jésù olúwa wa àmín. àdúrà yìí tá a gbà parí òun ni eléyìí ó sì ṣe pàtàkì gidigidi mo fẹ́ ká gbàdúrà ká sọ fún ọlọ́run pé olúwa orí pé ẹ ti gbà mí kúrò nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ ẹ má jẹ́ kí n padà sínú ẹ̀ṣẹ̀ mi mọ́ oore ọ̀fẹ́ àti agbára láti má dẹ́ṣẹ̀ mọ́ olúwa ẹ gbé wọ̀ mí mo fẹ́ ká sọ dàdúrà lórúkọ jésù ẹ jẹ́ ká gbàdúrà yìí dáadáa olúwa ti ń ṣe ìyanu bá a ṣe ń gbàdúrà yìí ẹ jẹ́ ká gbà dáadáa ó ṣe pàtàkì oore ọ̀fẹ́ má dẹ́ṣẹ̀ mọ́ àánú tí mo fi bọ́ rìnrìn àjò dé òpin olúwa ẹ jẹ́ kí n forí gbé láṣálẹ́ yìí lórúkọ jésù olúwa ń ṣe ìyanu o mo fẹ́ ká gbàdúrà yìí dáadáa torí pé olúwa ń ṣe ìyanu nínú ayé wa gbogbo ìwọ tó o tí ì fàyè ẹ̀ fún jésù ó jẹ́ tètè fàyè ẹ̀ fún jésù báyìí kó o lè bọ́ lọ́wọ́ ogun ìtìjú àti àdánù má gbàgbé o pé gbogbo ìlú ló ní gòláyátì tiẹ̀ gbogbo ìlú ló ní òmìrán tí wọ́n ń dojú kọ jésù kristi olúwa nìkan ló sì ní agbára láti gbà wá là kúrò ní gbogbo àwọn gòláyátì kúrò ní gbogbo àwọn òmìrán tó ń dojúkọ ayé wa kúrò ní gbogbo àwọn òmìrán tó ń dojúkọ ìlú wa kúrò ní gbogbo àwọn òmìrán tó ń dojúkọ ìdílé kọ̀ọ̀kan jésù kristi ọmọ ọlọ́run nìkan òun ló lágbára láti gbà wá là ṣùgbọ́n tá ò bá fàyè wa fún a ò fi àyè gbà nínú ayé wa ò jẹ́ fàyè ẹ̀ fún jésù lénìí ọ̀la lè pẹ́jú tí wọn náà bá fàyè ẹ̀ fún jésù ó di aṣẹ́gun ó di òmìnira kúrò lọ́wọ́ gbogbo gòláyátì tó ń bá ìlú ayé tàbí. agbanilágbàtàn o agbanilágbàtàn o orúkọ jésù ibi ìsáni orúkọ jésù ilé ìṣọ́ agbára orúkọ jésù ó ń gbani là ó ń gbani là. agbanilágbàtàn agbanilágbàtàn orúkọ jésù ibi ìsádi orúkọ jésù ilé ìṣọ́ agbára orúkọ jésù ó ń gbani là ó ń gbani là. agbanilágbàtàn agbanilágbàtàn orúkọ jésù ibi ìsádi orúkọ jésù ilé ìṣọ́ agbára. I'm Aderinton Oluwaseun, and by God's grace, I'm the school president of Christian Medical and Dental Association students, LAUTECH Teaching Hospital. Well, I'm happy that we had the films produced this year. I must say that it has been the Lord's doing. Looking back at previous tenures, about 5 years ago, I know that our predecessors, they put in so much to see this as a reality, but we thank God that God is giving us grace to have it produced this year. I also say that it is an opportunity for us as a house, not even as a chapter, but as a national body to preach to the world, to reveal what our beliefs and our visions are, even to the world. We know that as CMD students, our vision statement is that we are trusting God to raise Christian medical and dental students and doctors that will be proficient in caring for the woman. Olajumoke,
I'm a medical student, and by the grace of God, I'm the drama secretary of CMDS students, LTH chapter. Okay, as the producer of the film, I'll say I'm glad, I'm happy, and above all, I'm grateful to God for giving me this privilege and opportunity to stand in this position. Actually, it was just God. I will say it is God and it is God. Then those that contributed to this vision, first of all, I will say a big thank you to God. It's God that owns everything. And secondly, to everyone that contributed one way or the other to this project. I can't name all our names. Calvary Drama Ministry, Drama Subgroup, LTH at large, Teaching Hospital, those that gave us their houses as location, those that were in the kitchen unit, everybody that contributed, everybody that even donated one way or the other. I would say everybody contributed to this film, and I would say God bless you all. I'm Dr. Bolarewa Bukumi Abiola. I graduated from this school in 2010, and I was the Spiritual Secretary in 2008, 2009, and 2010. It all started about 6 years ago when my predecessor was handing over to me, and the aim there was to put together some of our administrations into a disc or DVD so that people can be blessed from it. And over time, it metamorphosized to what you can see, what we are seeing today are the two films, Altar of Deliverance and Goliath Ilumi. We were medical students and we relied solely on our alumni for the fund then, and we had the zeal, we had the commitment, but then we lacked the fund, and we relied solely on alumni. The fund wasn't coming. At the point it was really frustrating, but we thank God because today we are happy. I would like to appreciate the efforts of the people that started with us, because I will have to mention their name. The person that handed over to me, then my predecessor, Dr. Fadare, Dr. Ayuleya, one of our alumni, was very useful in this vision. Dr. Samson Olatunji, Dr. Demola Bolarin, and I think our appreciation will not be enough if I didn't mention these two powerful people who their contribution has actually made this project what it is today. Probably what we have been seeing will have been maybe just a disc that is showing some stage drama, but is their contribution to this vision that has made it to what we are seeing here today. And those are two people. First, let me mention Dr. Adeoye, also known as Dr. Crown, for his efforts, and he's been wonderful to us. We can confidently say that he's part of us. He's part of us, and he's still part of us. And lastly, our father, Dr. Are, for all that he has done for us. In fact, let's say that my name is Ope Olaiwe. I'm a medical student, and I'm presently the General Secretary of CMBA students. And I've been a General Secretary for the past 2 tenures before now. Well, like I said, I joined Drama Subgroup when I was in 200 level, and over the years I've been in Drama Subgroup, and for the past 2 tenures I've been the Drama Secretary. Now I'm the General Secretary of the house. That's just a short history. Yes, sir. In the film Golayathi Ilumi, I played the role of Peter, the evangelist that dethroned this very strong man, Ejemu, in that village. And it was through the power of God. And I want everybody to know that whether in our lives or in our town, we have a Goliath, that it is only God that can help us to defeat them, and it is when we give our lives to Christ that we'll be able to do that. And to also encourage upcoming missionaries that God is laying it in their heart to work in the rural places, and they should not in any way be discouraged from doing that, because there are so many souls out there in the village that need to be evangelized to, and it is only when we leave our comfort zone to do that that those souls can be converted. Before the production phase, this location and every other thing, we face so many challenges, too numerous to mention, finances and in so many other ways. But on the location,
So many people have sacrificed so much for this to happen. Some people missed school for like a week or so and things like that, but all the same, we want to thank God for helping us. I'm very happy, and words cannot quantify my joy, and I feel very happy, and I'm privileged being in school. Eventually, when this project that formerly looked impossible became a possibility. I'm Yoruba Costly Abosede, and I'm, by the grace of God, the assistant drama secretary, and I acted the role of Janet in the Yoruba film. And my advice to the audience at home is that they should not just watch the film, but they should try to key into the message that is being passed across by the film. That is GOLAYATI ILUMI. Every village has its own Goliath. So, and we can only destroy it by knowing Christ and by believing in the power of Christ. My advice to them is that they should know Christ, surrender their life to Christ, and after then deal with the Goliath. Actually, I've not had the opportunity to be in front of camera before, but with this location, I had one. And another thing is that I now learned a lesson that nothing is impossible for God. Like this whole project, at first it looked as if it's not going to come to reality and everything, but now everything is coming to reality. So I believe there's nothing impossible for God to do. Well, the name is Moses Korediare. By the grace of God, I'm the president of Calvary Drama Ministries, based in Ogbomoso here. Was indeed inadequate to express my gratitude to God and to these young men and women for giving me the opportunity to serve God in this very good capacity. Was indeed inadequate. Yeah, when the vision first came, two people came to the office, to our secretariat, to meet me and said, okay, we have this vision, we are medical students. First of all, I was amazed that a medical student could have such a time, such a commitment to do what we think just normal conventional people will do. But I could see the determination, I could see the zeal, I could see the passion that was driving these people then. And that made me conclude to take the work up. And I did take it up, and I didn't regret at all. Well, we went through a lot that time. That should be about 3-4 years ago. We went through a lot. It was as if it would be done that very moment. But a year, 2 years, 3 years, 4 years, nothing was done. Not until one brother Ope saw me and said, "Oh, sir, that vision, we have not forgotten it too." And then we had to go into the archive to bring the vision up because we couldn't even get the script. It took us a lot of time to get the script. That gave me an impression, it gave me a message that if God take a man to a step, He's ready to take that man to 1,000 and more steps. If the hope is not gone, if the hope is still kept alive. And we started all over again. We checked the script, we looked at everything. And by the grace of God, I really enjoyed every single thing that was in the script. Everything that we did together with the young men and women was fantastic. It is nothing but excellent. You see young men and women very respectful, very determined, very cautious in their operations, and just beautiful. They didn't give us any problem at all. Myself and the other crew that came from Lagos and other places, we had the best of time working together with them. And GOLAYATI ILUMI, yes, is such an interesting one to know that every town, every village, every hamlet has a power that is fighting, operating, and then we need a superior power and higher power to overcome such powers. I know that you must have seen very interesting things in this film, and I know that God will grant you victory over every power that may be controlling your life even now, in Jesus' name. Yeah, the first advice is reception of vision.
Has God given you the vision? Has God asked you to go into it? Sincerely speaking, I'm glad and very happy that in our ministry, Calvary Ministry, for example, we have doctors amidst us that are doing quite well. Not one, not three doctors that are doing quite well. So your profession notwithstanding, you can make a difference for God. You know, you be a very good doctor, you be a very good lawyer, you can still be a very good drama minister for God. So the advice is, one, be patient. Two, be committed. Three, make sure that you have the heart to endure hardship, because this is a ministry that is quite unique. You can see how the environment is a lot of hardship here and there, but in all this, just know that the Lord God, who has called you, like I said, primarily calling, vision, who has called you, will give you the ability. Praise the Lord. Orúkọ Jésù, ibi ìsádi. Orúkọ Jésù, ilé ìṣọ́ agbára. Orúkọ Jésù, ó ń gbani là. Ó ń gbani là. Agbanilágbàtọ́. Agbanilágbàtọ́. Orúkọ Jésù, ibi ìsádi. Orúkọ Jésù, ilé ìṣọ́ agbára. Orúkọ Jésù.